ẹlẹ́hà mọ̀ ń bẹ́ẹ́gún jò torí ọlọ́run kí lẹ fẹ́ sọ ayé yìí dá ẹlẹ́hà ń bẹ́ẹ́gún jò àbí ìṣe ẹlẹ́hà ni kábíyèsí lẹ́dùnmarè ọlọ́run kò sùúrù o ẹlẹ́hà ń bi ìṣẹ̀ṣe tó dáa. ó lágbára fẹ́lẹ́ ayé o ìdájọ́ wo ló wá tọ́ sí báyìí torí ọlọ́run lọ́jọ́ gbòde àdìkẹ́ ọmọ láhìlá. Ògún jẹ́ ṣùgbọ́n Elédùmarè gbé agbára fún àwọn kan nínú ayé láti máa tú àti láti máa dè bẹ́ẹ̀ láti máa fi sọmọ aráyé lóore yèyé ọ̀jẹ̀kẹ́mi mo rọ́mọ ká atáyé sí ọ̀jẹ̀ nílùú Ọ̀yọ́ Aláàfin ìyá ẹgbẹ́ ìṣègùn gbogbo orígun Ọ̀yọ́ mẹ́rẹ̀ẹ̀rin àwọn tún ní ìyálóde ìṣègùn Ọ̀yọ́ tí Elédùmarè ń lò láti kápá gbogbo ìdojúkọ tó bá dé bá ẹ̀dá lókè èèpẹ̀ irúfẹ́ ìṣòro wo ní tiẹ̀ àìrọ́mọbíni àbí àìróyún ní iṣẹ́ rẹ tí ò lọ déédé bí ọkọ ọ̀run àbí ìyàwó ọ̀run bá ń dà ọ́ láàmú yíya ẹgbẹ́ ni tàbí dídí ẹrù ẹgbẹ́ ẹ̀yin fẹ́ ṣe ifá ni àbí ẹ fẹ́ tẹ ifá bábánbárì ní ṣíṣẹ́ fàájẹ́ tí ọ̀nà ẹni ó sì máa là wà mọ́ rájẹ́ jẹun bí ò bá kẹ́fìn pé ọmọ omi ní ọ́ tàbí ọmọ rẹ wá ṣe Ọ̀ṣun gbé kòkò kalẹ̀ yóò sì ọ́ láǹfààní púpọ̀ bí ìwọ bá ní ìbálòpọ̀ lójú oorun bóyá ìrọ̀wọ́mú ló ń ṣèwọ ni èyíkéyìí ìṣòro yòówù tó lè mọ́ bọ́ fẹ́ra lókè èèpẹ̀ gbogbo
síbẹ̀ gbogbo ẹ̀ kéré níwájú olódùmarè nípasẹ̀ màmá wa tẹ́lẹ̀dùmarè ń lò láti ṣẹ́ onírúurú ogun wọlẹ̀ yèyé ọ̀jẹ̀kẹ́mi morọ́mọkẹ́ ìyálóde ìṣègùn ọ̀yọ́ atáyẹ̀sí ọ̀jẹ̀ nílùú ọ̀yọ́ aláàfin. òkè òkun lẹ́yìn wà ní àbí nàìjíríà ẹ máa bọ̀ nílùú ọ̀yọ́ iṣẹ́ yín sì lè kàn yín lá níbikíbi tẹ́ ẹ bá wà. wọ́n wà ní ìdojúkọ LA primary school sábó nílùú ọ̀yọ́ aláàfin tàbí kẹ́ ẹ pè wọ́n 08160987647 tàbí 09129933265. má dákẹ́ mọ́lẹ́ o ẹni bá dákẹ́ tara rẹ̀ ó bá dákẹ́. ẹ kàn sí ọ̀dọ̀ ìyálóde ìṣègùn ọ̀yọ́ lónìí ká ẹ sì rẹ́rìn ayọ̀.